A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Ìgbìmọ̀ ìdàgbàsókè agbègbè ní Arẹ́pọ̀ ìpínlẹ̀ Ògùn CDC ti rọ àwọn olùgbé kí wọ́n wà ní ojúlá lákànfin ṣọ́rí mú ètò ààbò lọ́kùnkúndùn. Ìpè yìí wáyé lẹ́yìn tí àwọn ajínigbé jí ìyàwó Retired Assistant Inspector General of Police AIG Hakeem Odùmọ̀ṣù gbé ní ilé rẹ̀ tí ó wà ní Arẹ́pọ̀. Ìròyìn jábọ̀ wípé àwọn agbébọn tí wọ́n dìhámọ́ra ogun jí aya Odùmọ̀ṣù gbé ní òwúrọ̀ kùtùkùtù àná ọjọ́ Ẹtì. Wọ́n ní àwọn wọ̀nyí ya wọ ilé Odùmọ̀ṣù tí wọ́n sì ń yìnbọn sókè kíkankíkan. Nínú ìwé àkíyèsí tí CDC Arẹ́pọ̀ fi léde ni wọ́n ti rọ àwọn olùgbé agbègbè yìí kí wọ́n ṣọ́ra kí ó má bàa sí ìtàpá sí òfin. Àwọn ọlọ́pàá láti Wàwá, Ìbàfò àti Mòwe pẹ̀lú àwọn ológun ti dà síta láti ṣe àgbàkalẹ̀ ẹni wọ́n jí gbé láti ìgbà tí ìṣẹ̀lẹ̀ yìí ti wáyé. Èyí ló mú wọn rọ àwọn olùgbé kí wọ́n mú ètò ààbò le ní gbogbo igun ní agbègbè wọn. Alukoro ọlọ́pàá ìpínlẹ̀ Ọmọlọ́lá Odùtọ́lá náà fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ bí ó ti ní lọ́gán ní iléeṣẹ́ ọlọ́pàá ti fèsì tí wọ́n sì dá àwọn òṣìṣẹ́ síta láti mú rírí rẹ̀ yá kíákíá. Odùtọ́lá ṣàlàyé wípé ìyáàfin Odùmọ̀ṣù tí ó ń gbé ní òpópónà Aminu Arẹ́pọ̀ ìpínlẹ̀ Ògùn fẹ́ wọ inú ilé rẹ̀ kí àwọn ọkùnrin mẹ́rin tí wọ́n wọ ìbòjú máàskì tó ṣe ìkọlù sí i wọ́ bọ́lẹ̀ nínú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ Lexus Jeep mú gba inú èèrà tí ó wà ní agbègbè lọ ibi tí ẹnikẹ́ni kò mọ̀. DPO ti darí ikọ̀ ọlọ́pàá lọ ibi èèrà yìí tí wọ́n sì ń wá gbogbo agbègbè igbó tí ó wà níbẹ̀. Bákan náà ni DPO kàn sí baálẹ̀ Wàríwà àti baálẹ̀ Maraba láti dá àwọn ọdẹ àti fìjìláńtẹ́ síta lọ sí ibi èèrà. Odùtọ́lá fi kún wípé wọ́n ti kàn sí kọmíṣánná ọlọ́pàá Lánrè Ògúnlọ́wọ̀. Gbogbo ìgbésẹ̀ tí ó wà ní ìkápá wọn ni wọ́n sì ti ń gbé láti rí i wípé wọ́n gba ẹni wọ́n jí gbé kalẹ̀ láì farapa. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ọ̀pọ̀ ló ti di olóògbé ní ìpínlẹ̀ Niger níbi ìgbìyànjú àti gbọ́n epo lẹ́yìn tí ọkọ̀ àjàgbé kan da epo inú rẹ̀ sí ojú pópó ọlọ́dà tí àwọn mìíràn sì fi ara pa. Ìṣẹ̀lẹ̀ yìí wáyé lówùúrọ̀ òní ọjọ́ Àbámẹ́ta ní oríta Dikko lójúnà márosẹ̀ àárín ìpínlẹ̀ Niger àti Kaduna. Ìròyìn jábọ̀ wípé lọ́gán tí ọkọ̀ àjàgbé tó ń sá eré ìṣubú dànù ni àwọn èrò ìwòran súré sí i tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní gbọ́n epo. Èyí ni wọ́n ń ṣe lọ́wọ́ tí ọkọ̀ fi gbiná tí ó sì jó ọ̀pọ̀lọpọ̀ run. Àwọn tí wọn kò súnmọ́ ìdí ọkọ̀ yìí nìkan ni wọ́n ríbi mórí bọ́ pẹ̀lú àpá lára. Akọ̀wé àgbà fún gómìnà ìpínlẹ̀ Mohammed Bago Bọ́lọ́gì Ibrahim tí ó wà lójúnà ìjọba ìbílẹ̀ Suleja àti Tafa fún àbẹ̀wò iṣẹ́ àkànṣe ìjọba tó ń lọ lọ́wọ́ fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ fún akọ̀ròyìn. Ó ní gómìnà fi ìyàlẹ́nu rẹ̀ hàn sí ìṣẹ̀lẹ̀ tí ó dá ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí légbodò nítòsí márosẹ̀ Àbújá sí Kaduna. Ó bá àwọn ẹbí tí wọ́n pàdánù ẹni wọn kẹ́dùn bí ó ti gbàdúrà àjánà onídẹ̀ra fún ẹ̀mí àwọn tí ó di olóògbé. Lẹ́yìn èyí ni gómìnà kìlọ̀ fún àwọn ará ìlú kí wọ́n ṣọ́ra kí wọ́n sì jẹ́ kí ààbò wọn jẹ wọ́n lógún. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Aya olóyè Felix Ibru, ìyáàfin Edna Ibru ti di olóògbé ní ìlú London. Ọmọkùnrin rẹ̀ Dr. Paul Aidibo Ibru ni ó ṣe àfihàn yìí nínú àtẹ̀jáde. Ó ṣàlàyé wípé ìyá àwọn di olóògbé ní ọjọ́ 15 oṣù Kínní ọdún 2025 lẹ́yìn àìsàn ráńpẹ́. Kí ó tó di olóògbé ni ó kún fún ìgbé ayé láìgbà lérò wípé ikú rẹ̀ yóò yá kíákíá, ṣùgbọ́n kò sí ohun tí wọ́n fẹ́ bá Elédùà fà lórí ìgbé ayé rẹ̀. Bí a kò bá gbàgbé wípé ọkọ rẹ̀ olóyè Felix Ibru ni gómìnà ará ìlú àkọ́kọ́ first civilian governor fún ìpínlẹ̀ Delta. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí.
gómìnà ìpínlẹ̀ ọ̀ṣun adémọlá adélèké ti gbóríyìn fún ikọ̀ àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ dss fún ìgbésẹ̀ oníkíákíá wọn láti fi ọwọ́ ṣìkún òfin mú àwọn afurasí ọmọ ẹgbẹ́ boko haram àti iswap ní iléṣà ìpínlẹ̀ ọ̀ṣun. Nínú àtẹ̀jáde tí agbẹnusọ gómìnà ọláwálé rasheed fi léde lónìí ọjọ́ àbámẹ́ta ni gómìnà ti ṣe sàndákà lórí bí wọ́n ṣe yanjú gbogbo gúlégúlé àwọn adàlúrú yìí ní ìpínlẹ̀. Ó ní ìgbésẹ̀ tí ó yọrí sí bí wọ́n ṣe fi ọwọ́ ṣìkún òfin mú àwọn afurasí wọ̀nyí jẹ́rìí sí wípé àwọn agbófinró kájú ẹ̀ láti gbógun ti ìṣòro ààbò lórílẹ̀-èdè. Gómìnà wa sọ àsọdájú wípé ìjọba rẹ̀ yóò tẹ̀síwájú àti máa fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú àwọn agbófinró láti rí i wípé ààbò tí ó dájú wà fún ẹ̀mí àti dúkìá ará ìpínlẹ̀ ọ̀ṣun. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ààrẹ orílẹ̀-èdè South Korea Yoon Suk Yeol tí wọ́n yọ nípò ti dé sí ilé-ẹjọ́ lónìí ọjọ́ àbámẹ́ta fún ìgbà àkọ́kọ́ fún ìgbẹ́jọ́ rẹ̀ láti mọ̀ bóyá kí ó sì wà ní àhámọ́ bí ìwádìí ẹ̀sùn rẹ̀ ṣe ń lọ lọ́wọ́. Yeol tí ó ní bí wọ́n ṣe fi ọwọ́ ṣìkún òfin mú òun ṣe lòdì sí òfin ni ó dá gbogbo ìlú sínú làásìgbò ní ọjọ́ kẹta oṣù kejìlá bí ó ti gbìyànjú àti fagilé ìlànà òfin ará ìlú civilian rule pẹ̀lú àwáwí wípé láti gbógun ti àwọn tó ń dúnkookò mọ́ wọn. Àwọn alátìlẹyìn Yeol kún bébà sí ìta ilé-ẹjọ́ bí wọ́n ti yípo ọkọ̀ tí ó gbé Yoon wá sí ilé-ẹjọ́ gẹ́gẹ́ bí iléeṣẹ́ ìròyìn AFP ṣe jábọ̀. Gbogbo ìgbìyànjú Yoon àti ṣe àgbékalẹ̀ martial law tí ó gbà wọ́n ní wákàtí 6 ni àwọn aṣòfin ilé-ìgbìmọ̀ ń takò pẹ̀lú àwọn ológun tí ààrẹ ti kó kalẹ̀ láti dẹ́kun ìpinnu àwọn aṣòfin. Gbẹ̀yìngbẹ́yín ni wọ́n rọ̀ ọ́ nípò ṣùgbọ́n tí wọn kò ríbi fi ọwọ́ ṣìkún òfin mú un fún ọ̀pọ̀lọpọ̀ ọ̀sẹ̀. Ọjọ́rú ni ọwọ́ tó bà á. Pẹ̀lú ìtìjú ńlá ni ààrẹ fi wà ní àhámọ́ bí wọ́n ti ń retí kí ìgbẹ́jọ́ rẹ̀ wáyé lónìí. Bí adájọ́ bá fi ọwọ́ sí i, àhámọ́ rẹ̀ yóò gbà tó 20 bẹ́ẹ̀ làwọn alátìlẹyìn rẹ̀ ya sí ilé-ẹjọ́ láti ọjọ́ Ẹtì pẹ̀lú àsíá South Korea àti Amẹ́ríkà bí wọ́n ti ń rọ adájọ́ kí ó má fi ọjọ́ kún ọjọ́ fún àhámọ́ Yoon. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ọjọ́ ajé Monday fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.